láì dènà pẹ̀lú bàbá wa mo kí yín púpọ̀ òdúkulẹ̀ ní yín ẹ kì í ṣe àìmọ̀ fún olóko ṣùgbọ́n fún àǹfààní àwọn ọmọ kéékèèké ẹ bá ń dákọ yín fáwọn tí wọ́n ń wò yín lójúmọ́ ìbáwòrán yìí. Ọlátúbọ̀sún Ọdúnsì lórúkọ mi. Ẹ ṣeun bàbá àtúnwí asẹ́kàn ò sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ń ṣèrántí olóògbé Dúró Ládipúpọ̀ kí làjọṣepọ̀ ẹ̀yin àti olóògbé Dúró Ládipúpọ̀ nígbà tí wọ́n wà láyé. Ṣé rí olóògbé Dúró Ládipọ̀ àwọn tí a lè gbàgbé nípa wọn pọ̀ ó jẹ́ ẹnìkan tó jẹ́ pé Ọlọ́run kó àsọtẹ́lẹ̀ lọ́wọ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀ ó ní ìwòye ọjọ́ iwájú tó pọ̀ ó dẹ̀ jẹ́ akíkanjú èèyàn kì í bẹ̀rù láti sọ òótọ́ bàbá Dúró Ládipọ̀ kì í bẹ̀rù láti sọ òótọ́ gbogbo ìgbà tó wà láyé ó fẹ́ràn gbogbo èèyàn papọ̀ kódà nínú ẹgbẹ́ òṣèré ó ní ipa ńlá tó kó láti pé kí wọ́n jẹ́ kán kó gbogbo àwọn ọ̀dọ́ mọ́ra torí àwọn àgbà díẹ̀ ló wà nínú òṣèré nígbà náà òun ló sọ̀jẹ́sì pé ẹ jẹ́ ká kó àwọn ọ̀dọ́ mọ́ra nígbà tó wà láyé ẹ̀yìn tó tiẹ̀ yẹ ká sọ nípa Dúró Ládipọ̀ ní wípé ibùgbé yìí tó ń pè ní Bòde wá sinmi yìí inú gbógìrán ni ẹ̀rù a máa bà gbogbo àwọn èèyàn láti wá bìbá yìí torí inú igbó ńlá ni kò sí ilé kankan lágbègbè yìí tí a bá fẹ́ wá sí bìbá yìí a fẹ́ máa tó bíi méjì mẹ́ta pé bí ìgbà téèyàn ń lọ sọ́dọ̀ ọ̀rọ̀ ni pé ìwìn ńlá kan ń gbé inú igbó yẹn ṣùgbọ́n nígbà tí bàbá bẹ̀rẹ̀ bìbá yìí ní agbára Ọlọ́run òun ló sọ bìbá yìí lórúkọ Bòde wá sinmi tó wá di olórúkọ ńlá lónìí Dúró Ládipọ̀ ló sọdá inú gbógìrán níbí yìí igi ìrókò ńlá kan bẹ níwájú títì lọ́hùn yẹn tó yẹ pé ẹ̀rù máa bà àwọn èèyàn láti gbàbẹ̀ kọjá Dúró Ládipọ̀ sọ bí ìlórúkọ ńlá ó di ibi tí gbogbo èèyàn wá ṣe ń tó rò tẹ́lẹ̀ nípa bíi òun lọ́lọ́run wá ti pàṣẹ àwọn èèyàn rí gbé kalẹ̀ báyìí. Lẹ́yìn ọdún mélòó. Àìmọye ọdún more than 46 years tó ti gbérí bí ìkalẹ̀ tó ti sọ kalẹ̀ tó pẹ̀yìndà tó kúrò ńbẹ̀ orúkọ náà parẹ́. Ẹ jẹ́ kí n sọ fún yín pé ibi tí mo dúró sí yìí àti rẹ́ǹtì bíbá ẹ̀ tá ti wá ń sin adìyẹ nínú ọgbà. Wọ́n ti dá oríṣiríṣi ilé iṣẹ́ sílẹ̀ nínú ọgbà yìí nípa orúkọ ibí yìí ni bàbá yìí ló ti gba ipò Secretary National General Secretary Association fún Ọmọjọlá nínú ọgbà yìí nígbà tèmi ń travel lọ sí òyìnbó ó fẹ́ràn àlàáfíà láàrin èèyàn tí ọ̀rọ̀ bá fẹ́ dàrú olóyè Dúró Ládipọ̀ a máa sọ pé báyìí ní kẹ́ jẹ́ ká tò tó bá dẹ̀ ti tò bẹ́ẹ̀ á fi sí sétí bàbá Ògúndé á ní kọ́sí ẹ jẹ́ ká ṣe báyìí bẹ́ẹ̀ náà ni wọ́n dẹ̀ ṣe a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ohun tó ṣe sílẹ̀ àwọn èèyàn wá ròyìn lónìí a ò lè ròyìn ẹ̀ tán wọ́n bá tẹ̀ ní kébì wá sọ̀rọ̀ nípa Dúró Ládipọ̀ ọ̀rọ̀ pọ̀ gan. Ẹ sọ díẹ̀ sí i. ọ̀nà pọ̀ ọ̀rọ̀ ó dáa kó tó di pé. fún àpẹẹrẹ nígbà tí mo máa ṣègbéyàwó tí mo mú invitation card wá bá bàbá nítorí tí ó ti ń bá wa parí ìjà títí tán ní èmi takò èmi ò fẹ́ yàwó gbogbo wọn fẹ́ yàwó àwọn ìyàwó wọn là ń lò tá a fi ṣeré ó ní ẹ má bàa fà á ó lọ́gbọ́n ni kẹ́ ẹ lò fún ọ ó ní yóò fẹ́ yàwó nígbà tó bá rí i pé ẹ mú owó tẹ bá pa ẹ pín sọ́nà mẹ́ta ẹ fi kan tọ́jú àwọn ìyàwó ẹ fi kan tọ́jú irinṣẹ́ yín ẹ wá pín ìdá kan yòókù ó ní kò bá rí i pé òun ò rí i pé ń bẹ̀ yóò fẹ́ yàwó nígbà mo wá mú invitation card wá bá bàbá yìí pé èmi náà fẹ́ ṣègbéyàwó kọ́lọ́dún sì kọ́ ṣègbéyàwó mo níbẹ̀ nígbà ó wá bá mi ní NTA ó wá mú káàdì tí mo mú wá ó ní ìwọ ló mú káàdì wá pọ̀ fẹ́ ṣègbéyàwó mo níbẹ̀ nígbà ó ní mọ̀dójú ti ra rẹ o torí nígbà ó ní sọ ọmọ tó ń pè ní gbà o mo ní mìíràn sà ó ní ọ̀mẹ́sì inú ìwé mo ní mìíràn sà ó ní mọ̀tọ́ra rẹ jẹ ó ní sọ fún obìnrin ẹ̀ tó fẹ́ fẹ́ pé obìnrin tó fẹ́ fẹ́ ó ti disappoint ẹ ó ti lóhun ò ṣe mọ́ mo ní kò sọ bẹ́ẹ̀ sà ó ní mọ̀dójú ti ra rẹ ó ní kì í ṣe gbà o mo ní mìíràn tó jẹ́ ọ̀mẹ́sì inú ìwé mo ní mìíràn ó ní ẹ̀sìn inú ìwé gbà o lọkùnrin tí ọba pé tán ó ń sọdọ lójú kò fi ṣe ó láwọn ò ní wá bí ìgbéyàwó yẹn ṣùgbọ́n àárọ̀ bẹ́ńjà wà kẹ́ ẹ ya fọ́tò
kẹ́ ẹ fi ránṣẹ́ níta fún yín àá fi ránṣẹ́ sí yín kọ́ má máa lọ tọ́ka sí wa pé àwọn bàbá ọkọ ìyàwó ọjọ́ náà nù ṣùgbọ́n ṣìbò fẹ́ ká dójú ti àwọn lóòótọ́ nítorí pé gbogbo wọn bìlíwì pé ògbó lẹni tó ń sọ̀rọ̀ torí náà ló ṣe ní kí wọ́n bá ọgbọ́n yẹn kán máa pín owó ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá ọmọ ni Ládìpọ̀ bàbá ni onímọ̀ràn gbogbo àwa ni tá a bá ti ní nǹkan kan tó jọ wá tó já wa láyà tàbí tó kí n tá a bá ti wá bá lónìí ọ̀nà báyìí ní kẹgbẹ́ ẹ ṣe báyìí gbogbo ohun tó sọ fún wa pé ká ṣe gbogbo ẹ̀ ló wá sí ìmúṣẹ Ọlọ́run kó bá dá gbogbo àwọn ọmọ rẹ̀ sí. ẹ jẹ́ kí n lo àǹfààní bàbá ọba tó ṣẹyìn kù ó nítorí tó fi ṣẹyìn kù o ẹ jẹ́ ń bọ́ sínú agbami òṣèré lọ́wọ́ tí mo wà yìí ọmọ yín àbí kí n pè ọmọ yín kan ńlẹ̀mí náà tẹ́yìn náà sì mọ̀ ọjọ́ ti pẹ́ díẹ̀ táwa bá wà ní location bàbá ẹ máa ń bá wa sọ̀rọ̀ bí ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin ò lè mọ̀ ṣé mọ̀ pé tá a bá pọ̀ tá a kóra wa jọ tẹ́yìn kan ń sọ̀rọ̀ fún wa ẹ má kánjú ẹ má sáré inú ẹ̀ kan àìmọye bíi tí mo wà tẹ́ ẹ ti sọ̀rọ̀ táwa náà sì ń tẹ̀lé ọ̀rọ̀ yín a dẹ̀ ń rí ìlànà àti ìlàpá ẹ̀ ń ló jẹ́ rí báyìí ọ̀pọ̀lọpọ̀ sọ pé àjà wọ́n ní àti gbẹ́sìn rù jù gbogbo nǹkan là ń sá fún wọ́n sì mọ̀ pé àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ lẹ́nu yín làwa ń tẹ̀lé lọ́wọ́ tí àwọn ọ̀dọ́ ń kánjú báyìí kí ni ń tẹ̀lé sọ à ń ká ilé tí ó lọ káàkiri àgbáláyé àwa péréte la máa ń wà níbi tẹ́ ẹ ti máa ń sọ ọ̀rọ̀ fún wa tá a bá wà ní location mo fẹ́ kẹ́ ẹ sọ ilé yìí kó bọ́ sínú ẹ̀rọ ayélujára káyọ̀ gbọ́. ṣe rí ojúlówó àmọ́ ọbẹ̀ nínú gbogbo nǹkan bẹ́ẹ̀ ni àdàmọ̀dì àmọ́ wà bẹ́ẹ̀ ẹ̀yin ẹ jẹ́ ojúlówó àwọn àdàmọ̀dì wà fún àpẹẹrẹ látijọ́ tèmi ti ń ṣiṣẹ́ káàkiri ní ìsìn ṣé n ò tí ì tó ra bàálù mi ṣùgbọ́n n ò kánjú nítorí pé ntọ́lọ́run dá mọ́ mi lèmi ń retí kì í ṣe tí wọ́n lọ fọwọ́ ara mi fà àfọwọ́fà òun ló jẹ́ káwọn èèyàn máa rírì kúrì ní ìsìn ẹ̀yin tẹ́ ẹ dúró jẹ́jẹ́ tẹ́ ń gbọ́ gbogbo àwọn àmọ̀ràn yẹn ẹ̀rí báyé ń ṣe dá béèyàn kanlẹ̀kùn lé rẹ ní ìsìn ọmọ kan wá kí ọ ni. àgùnmọ́tò. ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé wọ́n yin báńgà lẹ́gbẹ̀ẹ́ lásán wàhálà ni yóò ti dákú kó tó rí i pé ọmọ kékeré kan ló yin báńgà ní. ebi ń pa wá. ṣùgbọ́n yóò ṣùgbọ́n tọrọ jẹ àdúpẹ́. nítorí kẹ́mi yín lè gùn ni ẹ̀mí gígùn ni ní sọ̀yà ẹni tí ò sì tí ì kú òun ló ní òkè òkè ọ̀hún. àwọn ọ̀rọ̀ tí wọ́n wá sọ sí à ń kọ́ ẹ̀já ni ò jẹ́ jù báyìí ló yẹ kẹ́ ẹ ti lọ́gán kò yí ibi tó yẹ kẹ́ ẹ wá kọ́ yìí. ẹ̀yin ẹ má tẹ̀lé tírú wọn yẹn o. ká mọ́ tẹ̀lé. tọ́lọ́run dá fún yín ẹ wo Dúró Ládìpọ̀ tá à ń sọ ní ìsìn bí ó bá jẹ́ pé ó bá kánjú wọ́n á ti borúkọ rẹ̀ jẹ́ orúkọ yẹn ò bàjẹ́ náà ló jẹ́ ká máa ṣe àpọ̀lọpọ̀ làwọn náà lè dárúkọ wọn ní àwùjọ mọ́ ní ìsìn tó bá dárúkọ wọn ní ìsìn wọn á yín mú ni wọn ti lágbájá tó bá ti do ní ẹ̀ nǹkan mi ti wò Ọlọ́run àwọn. ẹ ṣeun bàbá wa ẹ̀mí yóò gùn ọmọ yín kan náà tún wà àbí kí n pé ọmọ Sọfíátù Àjọkẹ́ bàbá àǹfààní ni bó ṣe bá bàbá pàdé lẹ́ni jẹ́ wọn ó súre fún ẹ. Àjọkẹ́ yóò dáa yóò yẹ ọ yóò ṣoríire ìwọ náà ó gòkè àwọn kan làwa náà wò níran láàbí ìṣiṣẹ́ dòní ìwọ náà ń wò àwọn kan níran ní ìwọ náà ó gòkè yóò yẹ ọ yóò dára fún ọ kárí orí rẹ kàn. ẹ ṣeun bàbá a mọ̀ rí yín bá o ọjọ́ ò dálẹ̀ o ẹ ṣeun o. nínú bí táwa igbó. etí rí kí ni gbogbo dáadáa dédé tẹ́ bá káàkiri ṣẹ̀ṣẹ̀ kórìí yìí ti burú àbí pàkọ́ yín dojúlé ni. tó o bá ní ewúrẹ́ tó fẹ́ gbà lọ́wọ́ wọn gbà á ṣùgbọ́n kì í ṣe tó o lè tẹ́rí sí. ọmọ yẹn iṣẹ́ yẹn ń gbé inú ni wọ́n bá ṣe lè gbé. ẹ má gbé. Dání ọmọ yìí sì sọ fún mi pé ó ò bọ́ ọmọbìnrin ní nǹkan kan pọ̀
èmi ò mọ̀ wọ́n rí láti. Kẹ́ ẹ ṣe pera yín papọ̀ ẹ̀yin méjèèjì kẹ́ pera yín papọ̀ kẹ́jọ sọ̀rọ̀ nítorí mi. Ṣé kò ṣe ìwọ ìgbére yìí bá sọ̀rọ̀ ìwọ kíní burúkú yìí? Ṣé wọ́n pẹ́ kan ṣe irú ẹ̀ fún ẹ tó wá bẹ̀ mí lẹ́bẹ̀ẹ́ òṣì? N ò jẹ́ lùbọ́ o. Mo kí gbogbo àwa tí a wà lórí ìjókòó gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àlè máa dárúkọ kọ̀ọ̀kan. Màá wọ́n kí ìyá wa ìdílé mú tó jẹ́ kí ìjókòó yìí kó wáyé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ wà lórí ìjókòó lẹ́nu. Ẹ ní fàìsàn ló bá o, àlàáfíà lẹ máa fi lò gbà. Lágbára Ọlọ́run gbogbo fámìlì Dúró Ládìpọ̀ pátápátá látòkè délẹ̀ Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín. Mo kí kọmíṣánná wa inú mi dùn pẹ̀lú bí ẹ ṣe ń ṣe ní ipò tẹ́ wà. Tí wọ́n bá fi èèyàn sípò ó yẹ kó mọ ohun tí òun lọ ṣe bẹ̀. Àti rí irú eléyìí pé commissioner for culture arts or whatever pẹ̀lú creative something tó wà báyìí tó ń gbé kinní lárugẹ báyìí no ó dàbí pé tó bá débẹ̀ wọn ò mọ tó ń ṣe. Inú mi dùn gidi gan pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí àṣeyọrí lẹ máa ṣe. Eléyìí tẹ́ ṣe náà ó ti dìtàn ìtàn rí dẹ̀ ló dà ìtàn rí náà làwọn máa gbọ́ nítorí pé nígbà tá à ń sọ̀rọ̀ lulẹ̀ lẹ́ẹ̀kan bàbá páàdì kọ́lọ́run sọ páàdì o kí páàdì náà sọ́ra rẹ̀. À ń sọ pé oníkálukú ló máa kọ̀tàn ara ẹ̀ ìtàn tẹ́yìn kan sí ẹ̀ tí ń kọ̀tàn ara ẹ̀ a ti mọ̀ pé ẹ ti ẹ̀ wà nù ìjọba o ẹ̀ sínú ìjọba o a fẹ́ gbérú ètò báyìí kalẹ̀ àbá fẹ́ ṣerú nǹkan báyìí a máa tọ̀ yín wá ni Ọlọ́run adé máa fún yín ṣe. Láìpẹ́ yìí ni mo tún gbúròó yín ní film village wa ní Afroshata film village ara ìṣe wa nìyẹn àti rí màá kàn fi àsìkò yìí màá fi sọ fún àwọn tó jẹ́ gómìnà wa nígbà tẹ́yìn wà níbí tá a bá ti ṣe nǹkan àṣà àbí ìṣe báyìí tàbí eré orí ìtàgé àbí ìtàgé tó máa ń kẹ́ńkẹ́ bá wa yìí tàbí ìtàgé náà ní ẹgbẹ́ tó ti wà káwọn náà máa wà tọ́mọ ìdí ara wa eré ìlú àtẹwọ́ ẹrú rẹ̀ yẹn tó sọ. Ìrìn kan súnmọ́ báyìí àìsùn wà báyìí ó wà lè ráyè bùdó báyìí. Mo kí màmá pé ẹ káàbọ̀ síbi ayẹyẹ ti ọjọ́ Ṣàngó èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílé bàbá wa olóògbé Dúró Ladiipo. Fún àǹfààní àwọn tí wọ́n ń wò yín ẹ dákun ta ni mò ń bá sọ̀rọ̀ gan. Ẹ ń bá curator ní National Museum of Unity Alẹ́ṣinlọ́yọ̀ Ìbàdàn. Orúkọ mi ni Oríyọmí Pamela Otuka. Ẹ ṣeun màmá inú wa dùn láti rí yín pé ẹ darapọ̀ mọ́ àwọn EKANKUGU ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ní ilẹ̀ ti Yorùbá. Yorùbá Lagba TV online television lórí YouTube ibẹ̀ ni àwa ti wá. Kí lẹ lè sọ gan lórí ohun tí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fi sọrí bàbá wa olóògbé Dúró Ladiipo níbi ọdún ìṣẹ̀ṣe tó ń lọ lọ́wọ́ báyìí. A fẹ́ sọ pé àwọn dádì wa olóògbé Dúró Ladiipo wọ́n jẹ́ èèyàn pàtàkì ní Ìbàdàn níbẹ̀ ní Ọ̀yọ́ state wọ́n jẹ́ èèyàn pàtàkì ní àwùjọ wa yìí. Àwọn nǹkan tó ti ṣe lẹ̀ it cannot be easily forgotten torí pé wọ́n ti ṣe àwọn nǹkan pàtàkì
ìgbà tí àwọn tó tún ṣe àwọn nǹkan àṣà wa nígbà yẹn Nàìjíríà ò fi bẹ́ẹ̀ rí báyìí nígbà yẹn àti rí sponsorship àti rí àwọn èèyàn tó máa bá wọn ṣiṣẹ́ nígbà yẹn kò fi bẹ́ẹ̀ wà bó ṣe wà ń sìn yìí but àwọn wọ́n lo gbogbo wọ́n sa gbogbo agbára wọn gbà yẹn wọ́n fi ṣe àwọn nǹkan tí táwa báyìí tá à ń rí kà lélẹ̀ nínú ìtàn Ọ̀yọ́ state a fẹ́ fi àsìkò yìí sọ pé ó yẹ ká máa lo talent wa ọgbọ́n àtinúdá wa ká lò ó dáadáa fún nǹkan rere fún ìlú wa so that tí àwọn èèyàn bá ti lọ síbi táwọn àgbàlagbà máa ń lọ a sì máa rántí àwọn èèyàn yìí fún nǹkan pàtàkì tí wọ́n ti ṣe lẹ̀. Gẹ́gẹ́ bí ipò tìyín náà tí a mọ̀ wípé ibi tí wọ́n ń kó nǹkan àṣà ìbílẹ̀ sí ibẹ̀ lẹ́yìn náà ti jẹ olórí mo sì ti rí pé àmọ̀ràn tẹ̀ ń fún wa náà ni pé kí oníkálukú kó mójútó ẹ̀bùn tí Ọlọ́run bá fún wọ́n ti ń jẹ kọmíṣánná nípínlẹ̀ Ọ̀yọ́ fún àṣà àti ìrìn àjò afẹ́ àwọn èèyàn máa ń pariwo pé kọmíṣánná bíi bàbá wa Dr. Wasiu Ọlátúbọ̀sún pé kò mọ̀ wọ́pọ̀ kí lẹ́yìn náà lè sọ nípa wọn. mo fẹ́ ní Dr. Ọlátúbọ̀sún ó ń ṣe iṣẹ́ pàtàkì gan ní tẹ́nà wọn yìí pàápàá jùlọ kò ń ṣe pé wọ́n ń ṣe fúnra ara wọn wọ́n ṣe fún ìlú wọ́n tún mú àwa tá wà ní the cultural sector ọ̀hún gbàgbé wa rárá kò sí nǹkan tó máa ṣe tán ní pé gbogbo wa síbẹ̀ pé kí gbogbo wa darapọ̀ ká wá gbé ìlú àṣà wa lárugẹ mo fẹ́ sọ fi àsìkò yìí fi dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n tiẹ̀ lè rántí wa ní National Museum National Museum of Unity ní Aléṣelọ́yẹ́ nìbàdàn kò sí nǹkan tó máa fẹ́ ṣe tán ní pé wá síbẹ̀ pé káwa náà wá jẹ́ part of it because wọ́n mọ̀ pé àwa gangan àwa ni custodians of culture so wọ́n ń gbàgbé wa rárá. ṣe ntẹ́yìn náà ń sọ́nsìn ni wípé wọ́n ti ń jẹ kọmíṣánná fún mínísítírì yìí ti Dr. Wasiu Ọlátúbọ̀sún ó yàtọ̀ kí làmọ̀ràn yín fún wọn fún kọmíṣánná. àdúrà ni mo fẹ́ gbà fún wọn ní pé gbogbo plans tán nítorí mo mọ̀ pé wọ́n ní plans dáadáa fún Ọ̀yọ́ state ní pé gbogbo plan tán ní pé kọ́lọ́run fún wọn ní agbára àti òkun láti máa fi ṣe ju báyìí lọ Ọlọ́run á dẹ̀ fún wọn lágbọ́rọ̀ lọ torí àdúrà tí gbogbo wa ń gbà fún wọn nìyẹn. ìdílé bàbá wa Duro Ladiipo ilé wọn náà lẹ́wà láti bá wọn ṣàyẹyẹ kí ni àmọ̀ràn yín fún ìdílé yìí bàbá ti kú bàbá ni wọ́n rántí kí làwọn ọmọ náà ó ṣe. tèmi ni pé mo fẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo dé bí báyìí torí mo ti máa ń gbọ́n pa bàbá wa Duro Ladiipo àti pé mo tún wá wọ ilé wọn lénìí for me is a great honour mo dẹ̀ fẹ́ sọ fún wọn pé mo fẹ́ sọ fún àwọn ọmọ wọn ni pé káwọn náà kàn ṣe nǹkan tó máa surpass bàbá wọn for legacy to leave a legacy just like the way their father left a legacy for them pé káwọn náà ṣe Ọlọ́run á dẹ̀ fún wọn ṣe kàn ṣe ju bàbá wọn lọ wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ bí tí bàbá wọn dé kàn ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n dẹ̀ ti ń bẹ̀rẹ̀ lórí àti máa rí pé àwọn ti bẹ̀rẹ̀ sí ṣe ju àwọn náà ti ṣe titi wọn lẹ̀ sí Ọlọ́run á dẹ̀ fún wọn ṣe. ẹ ṣeun adúpẹ́ gan ni o gbogbo àwọn tí ẹjọ́ kọ́ wọ́n rìn náà ní National Museum tó wà ní Aléṣelọ́yẹ́ ẹ jẹ́ kí ẹ bá mi dárúkọ yín. orúkọ mi ni ọ̀gbẹ́ni yìí Olúfẹ́mi Ọlárẹ̀wájú. ẹ jọ̀ọ́ sà ẹ bá mi dárúkọ yín. orúkọ tèmi ni ọmọọba Adérẹ̀mí Olúwakáyọ̀dé Ìdòwú. ẹ jọ̀ọ́ sà ẹ bá mi dárúkọ yín. orúkọ mi ni Surajudeen Awoyera. èmi ni ọ̀gbẹ́ni Jayé Ọlápọ̀. ẹ ṣeun ẹ káàbọ̀ pẹ̀lú màmá wa ẹ fẹ́ lọ kí màmá báyà bí ọ̀yá ẹ já lọ. níta gbàmọ́lẹ̀ o. níta gbàmọ́lẹ̀ ẹ ṣeun ẹ dákun kí ló dé tí. ẹ kú jojúmọ́. gbogbo tí a bá fi lò ní bàjẹ́ lágbára adé máa wá níjọ́ mi àti wá fúnra wa pé àwa àti àwa fẹ́ kí bàtà dẹ̀ tí wọ́n bíbà yìí sì. a máa ń béèrè lọ́wọ́
àpèsè ìláyìíká tí wàá jọ máa ń ṣe program for 20 times wọ́n sì wá sí museum gan ní sometimes we dey pay nígbà táwọn. ẹ máa béèrè àwọn ní àwọn fúnra ara àwọn wá síbi pẹ̀lú àwọn ọmọ wa. Tí mo dúró sí yìí láàrin ìṣẹ́jú méjì péré a ṣe ìmọ̀lẹ́rì ẹ̀ta òjò tí wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀dá kò mọ̀ yẹ́ ká pápá ìyàwó director of culture ọmọ Títílayọ̀ ajá Títílayọ̀ lọ́wọ́ àwọn ẹ̀bá ṣe láńtọ̀ ọ̀bá ti rẹ̀. Bàbá wa ẹ dákun ẹ yá mi ìṣẹ́jú kan kí òní tì yẹn pẹ́ fún wa. Ọ̀rọ̀ kan ni mo fẹ́ kí ó ti ọ̀dọ̀ yín wà inú mi dùn bí mo ṣe bá yín pàdé lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ èdè Yorùbá bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú tó pé kò gbọdọ̀ parun tí àwọn èèyàn kan ń gbìyànjú tó pé kò gbọdọ̀ parun síbẹ̀ náà àwọn èèyàn bábì kan wọlé ibi ẹ̀sìn láti gba èdè wa lọ́wọ́ wa. Èmi ò mọ̀ bẹ́ẹ̀ náà rí fọ́nrán tí ń jà káàkiri báyìí èmi sì ti ṣèwádìí ní ilé amóhùnmáwòrán ti Yorùbá Lágbà online television lórí ẹ̀. Wọ́n ní ká máa ṣàdúrà fúnra wa pé ìwọ ìyàwó mi ò ń lọ bí iṣẹ́ o ọ̀rọ̀ ajé jẹun ò ń lọ sọ́jà ọ̀rọ̀ ajé jẹun ajé ó gbè wá o wọ́n lédè ẹ̀bọ ni kí wọ́n yọ àwọn ọmọ Yorùbá ti ń yọ ọ́ dànù nínú èdè. Bàbá mi. Àwọn tí ọ̀rọ̀ ò bá yé ọ̀rọ̀ ò lè yé wa bákan náà ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun èso máa lè ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun fẹ́ kán mú un lẹ́rú kò gbọ́dọ̀ lòdì sí nǹkan àbínibí rẹ̀ ẹnikẹ́ni tó bá ń ṣerú yẹn bí òye ṣe yé wọn mọ́ ni àwa ìṣẹ́rú àìṣe aráàbù àwa ìṣẹ́rú àìṣe Jerusalem Yorùbá ni wá ajé ògúngún níṣọ kárajé jẹun kò sí nǹkan tó lọ ẹnikẹ́ni tó bá ń ṣe bẹ́ẹ̀ òye wọn ni ò tó. òye wọn ni ò tó ẹ ṣeun bàbá wa. ẹ̀tọ́ ọmọnìkejì tó wà lọ́wọ́ ẹ tètè dá padà torí ẹ̀san àgé. bẹ́ẹ̀ ni o ẹ̀san òkè gúnugún ẹyẹ òkun àlùkò ẹyẹ ọ̀sà bá a bá jòun gbé ká má jòun gbé adíáfúnrúdìn akíṣọlá mátàgbàmọ́lẹ̀ one tó ń ké tantan láti inú agorodẹ pèdè kìlọ̀ ìwà nínú rẹ́kọ̀dù aṣíníyèpè ní sàkíyèsí fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀. àwọn olóṣèlú wa àwọn tẹ̀ ń ṣe ìjọba lé lórí gbogbo kọ́ ṣẹ́yìn náà ń fún wọn lẹ́tọ̀ọ́ bó ṣe tó àti bó ṣe yẹ. audio cd àti vcd fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ tí wá jáde sórí igbá o lagodo solid foundation theatre and media concept ó sì ti wá wà káàkiri gbogbo ilé ìtajà tó ń ta quality audio cd tó fi mọ́ vcd nílẹ̀ yìí àti lókè òkun. bákan náà audio cd tó fi mọ́ vcd kájọ gbé e sókè àtọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ náà sì ń ta wìtìwìtì lórí igbá láti wá jẹ́ alágbàtà fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ kájọ gbé e sókè tó fi mọ́ ọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ pè nọ́mbà yìí 08089467651 tàbí 07069142741. ẹ̀jẹ̀ afẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ káyé ó lè rọrùn fún gbogbo wa. àjẹpọ̀ tí mo bínú. àbúrò ọtí ń bínú. bínú sẹ́. kí gbogbo eléyìí. àlọ́ ti ń bínú.
èbínú. ẹni agbójú ọkùnrin òjò ní agbá. inú tí okùn fọ́. ajítò ní ẹ pápá rẹ̀ dà kẹjọ ọmọ jẹ́ ajítò ní ẹ pápá rẹ̀ dà. ìlọ́mọ ẹ má jẹ́ ń kú ikú mi ò dá lásìkò yìí ẹ wò mẹ́ta ni wá ọmọ ìyá àwọn méjì ti kú èmi nìkan ló ń bọ̀. ìbá ìrìn ẹ̀ nílò ẹ̀ tẹni tá à ń wí ìbá fẹ́ fọwọ́ òkun nílẹ̀ ẹyẹlé ni kí wọ́n wá wọn já sí látàǹpàkò jẹ́jẹ́ ẹyẹlé bá ti gan ọ̀gángan bí òká wà ní àtàǹpàkò rẹ̀ ẹlẹ́rọ tù ní ìrọ̀wọ́ rọrùn ní ọlọ́rẹ̀ bólódùmarè. ẹ ti gbọ́ o ẹ ti gbọ́ o ẹ má ṣèṣe àbíkú tí solóògùn dèké. ebi ni. bàbá jọ̀bọ́dà.